kú dédé àsìkò yẹn ìyá àti bàbá wa nílé lóko lájò lẹ́yìn odi ní gbogbo ibikíbi tí Ọlọ́run Elédùmarè tó bá ti ń fún yín ní àǹfààní láti máa gbọ́ èmi ọmọ yín Williams Olúwatósìn ọmọ Ògúnbí aka Man's Miracle for the Bad Leaders. Ẹ̀yin ènìyàn wa, this is a breaking news. This is a breaking news. Mo dìídì jáde wá láti wá sọ ọ̀rọ̀ yìí nítorí wípé kó má tún dàbí ẹlẹ́kìnní ẹlẹ́kejì tí ẹ̀yin kan tẹ́ ń blame wa tẹ́ ń sọ nísọ bíi pé ẹ ò mọ̀ pé yàtọ̀ wà láàrin àwa Yorùbá nation under the leadership of Professor Adébánjí Akíntóyè àti onítìrìàbọ̀lú nídìrí ló pera ẹ̀. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, Dúpẹ́ Onítìrì àti àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ wọ́n ti tún plan another attack. Mo máa play voice note fún yín. Wọ́n ti ń gbìmọ̀ láti ṣe ìkọlù sí gómìnà Ṣèyí Mákindé. Wọ́n ti ń gbìmọ̀ láti kó àwọn jàǹdùkú, àwọn ajagunta, àwọn ọmọ tí wọ́n máa ń lò láti da ìlú rú. Wọ́n tún ti ń gbìyànjú. Kódà this time around, wọ́n ní kéèyàn kọ̀ọ̀kan wọn kó méèyàn mẹ́wàá wá from each place tí wọ́n bá wà. Àwa ń fi àsìkò yìí sọ fún yín wípé a ò mọ ìkọ̀kan nípa nǹkan tí wọ́n fẹ́ ṣe yìí àti àwọn tí wọ́n ti ṣe sẹ́yìn. Torí pé dọ́kìní àná tí wọ́n ṣe kíní nísìn àwọn èèyàn pariwo ṣe kíní kan ládùúgbò ariwo tí a pa. Ìdí tí àwa ò dẹ̀ ṣe kí fi bẹ́ẹ̀ sọ̀rọ̀ tó bá ń sọ àwọn tó bá ń kọ street newsers wọn ni wípé àwa ò kà wọ́n kù kankan. Àwa mọ̀ pé bó ṣe wà yẹn ẹnu lásán lọ ní. Àwa dẹ̀ nígbàgbọ́ pé òfin wà nílùú kí ẹni tó bá ṣe mọ̀nàmọ́ná á ṣe. Mo máa play voice note fún yín. Ìyá kan wà tó pé ní ìyá Ìjàkáyé olórí burúkú nìyá yẹn. Ìyá yẹn òun ló mọ̀ nípa bí wọ́n ṣe lọ́ kó bọ́n tó ń kó ṣíṣe àwọn nǹkan tó fi ń da ilẹ̀ Yorùbá rú. Ó máa ń sọ kò fi pamọ́. Òun Ìjìnlẹ̀ Marcus, Black Lion, Ọbárẹ̀wọ̀n, wọ́n pọ̀ bẹ́ẹ̀ Prince Adémọ́lá Ọbárẹ̀wọ̀n gbogbo wọn bẹ́ẹ̀ ọjọ́ ń bá Onítìrì ṣiṣẹ́ ni. Ìdí nìyẹn táwa ṣe ń fi àsìkò yìí sọ fún gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáláyé wípé àtáàkì táwọn Dúpẹ́ Onítìrì fẹ́ carry out yìí, we don't have anything to do with it. Ìjọba mi gbà wọ́n yànjú kí ó tó di pé máa play video evidence yẹn. Bẹ́ẹ̀ ni ọmọ Yorùbá káàkiri àgbáláyé àtáàkì tí Dúpẹ́ Onítìrì fẹ́ ṣe kò sí nǹkan tó kẹwàá ń bẹ́ o. Kò sí nǹkan tó kan Professor Banji Akíntóyè bẹ́ẹ̀ ni kò sí nǹkan tó kan Sunday Adéyẹmọ ń bẹ̀. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ṣe sára wa torí àwa á lè wà burúkú tí wọ́n wù yẹn. Bàbá wa Professor Banji Akíntóyè ìlànà tí wọ́n là kalẹ̀ fún wa òun làwa ń tọ̀. Lóbi já sí pé tí wọ́n bá ní kí ìwòsàn tí ọ̀dà àbí wọ́n mẹ́wàá burúkú tẹ́lifí kó àpapọ̀ mọ́ wọn abọ́dọ̀ jáde láti wá bí tó gbẹ̀yìn ọmọ káàwọ̀ kiri létí. Òun ló bàtà fi mú eléyìí wá fún yín torí tó bá padà ṣẹlẹ̀ kẹ́ mọ́ wà blame wọn àbí kẹ́ mọ́ wà káwọn mọ́ wọn. Ìgbà tó fà á nìyẹn ká fi mélèé wá etí gbọ́ yín. Ẹ bá wa pín fídíò yìí, ẹ jẹ́ kó lọ viral, ẹ jẹ́ kó délé. Mo ń fi àsìkò yìí fi pé bàbá wa ọlọ́lá jùlọ His Excellency Governor Olúṣèyí Mákindé. À ń fi àsìkò yìí sọ fún yín wípé Dúpẹ́ Onítìrì atúwọ́ tàbí èlùbọ́ onígèlérọ́ òun àtàwọn sọ̀ǹgbé ẹ̀ òun àtàwọn amúkú mẹ́kọ̀ọ́ ẹgbẹ́ ẹ̀ wọ́n tún ti ń plan another attack tó fẹ́ wá carry out nìbàdàn. I am gonna play the voice note right away. Ìjìnlẹ̀ Marcus Turkey ló wà, ó ní family Nàìjíríà. Àjàkáyé Amẹ́ríkà ló wà, ó ní family Nàìjíríà. Bẹ́ẹ̀ Ọbárẹ̀wọ̀n Nàìjíríà ti ènìyàn wà. A fẹ́ kí ẹ bá wa fi wọ́n jófin. Ẹ lè signal àwọn Interpol, ó máa kó wọn wálé fún yín. Evidence kan tí wọ́n ṣe wà.
torí mi máa ń gbèjà yín mo máa ń sọ pé bàbá wa Olúṣèyí Mákindé wọn mọ̀ kankan nípa àkọ́ tí wọ́n ń ṣe adẹ̀rí ìgbésẹ̀ tẹ́ gbé tí ẹni kọ́ lọ wú àwọn ilé olórí burúkú wọn yẹn that shows that ẹ ò mọ̀ ọkàn nípa ẹ̀ torí tẹ́ bá mọ̀ nípa ẹ̀ ní kọ́ lọ wọlé millions of money ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣe the needful a fi Ọlọ́run bẹ̀ yín ẹ bá wa ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ lásìkò ẹ bá wa kó gbogbo wọn kẹ bá wa dà wọn sáàmọ́ self determination làwa ń ṣe àwọn plan ni pé ká máa takò ìjọba a ò kì í ṣe ọ̀tá ìlú ọ̀rẹ́ ìlú ni wá ọmọ Yorùbá la sọ pé à ń jà fún a ò sọ pé a fẹ́ máa pa àwọn ọmọ Yorùbá torí àwọn eléyìí nísìnyí àwọn eléyìí pa ọmọ Yorùbá ni wọ́n fẹ́ máa pa ọmọ Yorùbá lẹ́kún torí pé ní àtàrà ìwà burúkú tí wọ́n ń wù yìí a lot of people ni wọ́n ti lose life wọn àìmọye àwọn hypertension ti pa àìmọye àwọn tàkàtàkì ti pa àìmọye àwọn tẹ́fà àwọn fún ara wọn ti fún ara wọn waste ẹ̀mí wọn someone like Saheed Ọmọbọ́tà ẹ̀yin lẹ ṣokùnfà ikú ẹ̀ náà òun làwa ṣe ń sọ fẹ́yìn ọmọ Yorùbá ẹ̀yin tẹ́ bá fẹ́ tó bá yẹ pé fẹ́ ṣe ají tẹ́ bá fẹ́ campaign for freedom ẹ mọ àwọn tẹ́ máa tẹ̀lé kò ń ṣe àwọn sọ̀ǹgbè tó jẹ́ wípé ẹ ò mọ̀ bóyá wọ́n tiẹ̀ wọ máàsì ni ẹ ń jíjà òmìnira ẹ sí nílé ẹ níyàn kankan lé ọkọ̀ máa sáré lọ àárẹ̀ ìdàwọn kan máa lọ kó wọn jọ àwọn afọwọ́ tù wọ́n lójú wọ́n promise wọn ní heaven and earth ẹ̀yin náà sáré jáde mo à ń fẹ́ àsìkò ìfi sọ fún gbogbo ẹ̀yin ènìyàn wa tẹ́ bá lọ́mọ ní Nàìjíríà pàápàá jùlọ tọ́mọ yín bá jẹ́ student tàbí tẹ́ bá lọ́mọ ọkùnrin ẹ bá wa send fídíò yìí sí wọn pé a sọ wípé anything that has to do with Dúpẹ́ Onítìrì ó jẹ́ kó jẹ́ abomination lẹ̀ Yorùbá ni torí pé tí ẹ bá wò nǹkan tí Dúpẹ́ Onítìrì ṣe ló ń pè ní catch them young gbogbo àwọn ọ̀dọ́ torí pé wọ́n lákìkanjú tó jẹ́ kí wọ́n dẹ̀ fi akíkanjú wọn kọ́ bí ṣiṣẹ́ sọ́nà tó tó àtọ̀nà tó yẹ Dúpẹ́ Onítìrì ó ń rẹ́ wọn nífàṣẹ bóyá ńgbà tí Saheed Ọmọbọ́tà fẹ́ tú àṣírí ẹ̀gbọ́n ló jẹ́ kọ́ ọmọ ẹ lọ sọ́run àrímàbọ̀ bóyá ó possible náà kí ni Dúpẹ́ Onítìrì ò lè ṣe kí ni ìjìnlẹ̀ ò lè ṣe kí ni wọ́n lè ṣe these people are very desperate àwọn tó ń wò ṣùṣù tí wọ́n torí owó tí wọ́n gbà tí wọ́n ní káwọn ọmọ ọlọ́mọ kọ́ lọ kí wọ́n lọ ṣe ìkọlù sí gómìnà sọ ìyálà ìyàwó ò lè yọjú síbẹ̀. àṣírí wọn bẹ̀. ibi tí ẹ máa ti mọ̀ pé Dúpẹ́ Onítìrì ìpín olórí burúkú ni tẹ́lẹ̀ tí ti máa mọ̀ pé ìjìnlẹ̀ àti black gold gbogbo wọn kíbi tí ẹ ti máa mọ̀ pé olórí burúkú ni wọ́n ní wípé ẹ fẹ́ ṣe program ọ̀nà rìkọ́ọ̀dù ẹ̀ ni wọ́n ṣe láì tó bá jẹ́ pé lóòótọ́ lẹ dára yín lójú tẹ́ ti gba orílẹ̀-èdè ẹ ṣe rìkọ́ọ̀dù fídíò yẹn ẹ ṣe láì èmi nísìnyí báyìí tó bá tíráàkì signal live tí mò ń ṣe sí tó máa rí pé Nàìjíríà ni mo wà ẹ̀yin jíjà gbára kẹwàá l'Amẹ́ríkà ẹ̀dẹ̀ ń rán àwọn ọlọ́mọ sóko parun poverty èmi tiẹ̀ ń sọ tẹ́lẹ̀ pé bóyá poverty ni pé tó owó tó ń fún wọn bọ̀ fún tó bá ti la ikú lọ tó jẹ́ kéèyàn torí owó sọ pé òun fẹ́ lọ ṣe màá play fídíò kan nísìnyí níbi tí Florence Àjàkáyé tó tún ti ṣá àwọn èèyàn jọ tó ní káwọn èèyàn mẹ́wàá pé káwọn èèyàn pé àwọn lé ní 1000 ọ̀pọ̀ 500 kínú gúùpù kan pé kí èèyàn kọ̀ọ̀kan mú èèyàn mẹ́wàá wá wọ́n fẹ́ lọ kí Adélé nìbàdàn ṣe pé ọ̀rọ̀ kó ti fẹ́ máa dà bí pé Florence Àjàkáyé gan ní mental problem torí tí ó bá ní mental problem ìwọ tó wà l'Amẹ́ríkà tó wà expose so yẹn túmọ̀ sí pé kò ń ṣe gbogbo ẹni tó wà lóyìnbó gan ló lọ́pọlọ ẹ jẹ́ ká máa fàsìkò yìí kọ́ sí comment section ká dẹ̀ fi àsìkò yìí we should use this medium to call on the international communities to let them get it clear that we have nothing to do with Dúpẹ́ Onígèlè irọ́ àtiwọ́ tàbí èlùbọ́ ohun tí ó lè ṣe ní 100 ọdún sígbà tá a wà yìí
á náà máa ṣe nísinsìnyí. Ẹ wo bó ṣe fi àwọn ọmọ ọlọ́mọ lọ́kàn balẹ̀, ó ti sọ gbogbo àwọn ọ̀dọ́ di ẹlẹ́wọ̀n tán. Babátúndé Èlùlù mo kí yín, ó ti sọ gbogbo àwọn ọ̀dọ́ di ẹlẹ́wọ̀n tán. Mọyì àwọn ọmọ Yorùbá tó wà lẹ́wọ̀n báyìí. Mọyì àwọn èèyàn wa tó wà lẹ́wọ̀n. Ọ̀tọ̀ làwọn tó lọ àjálẹ̀ Kàmúlù. Ọ̀tọ̀ làwọn tó wà lẹ́wọ̀n ọ̀tọ̀ làwọn tó kú Haúsá tó wà lẹ́wọ̀n Lagos State báyìí. Ọ̀tọ̀ làwọn tó kú ní Ogun State tó wà ní ọgbà ẹ̀wọ̀n Ògùn báyìí. Àìmọye àwọn tó wà nílé ìwé ẹ̀wọ̀n bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí. Lábẹ́òkúta, àìmọye àwọn tó kú ní Ìbàdàn tó wà l'Ágòdì. Àwọn tó kú nígbà ayé Amúlùdún FM. Ara wọn sì wà ń bẹ̀. Àwọn táwọn fámìlì wọn lè ṣe owó làwọn tẹ̀lé tó wá sọ̀rọ̀ yìí. Dúpẹ́ Onítìrí yóò fi jọ́kan ṣe mistake sọ̀rọ̀ nípa àwọn ọmọ yẹn rí. Dúpẹ́ ní láti máa sọ wípé bójá àwọn 10 péré láwọn kù, àwọn 10 yẹn lọmọ Yorùbá. Tí ó bá kí n ṣe kójó lórí mi, ṣábíamọ nìwọ yìí. Dúpẹ́ Onítìrí, ṣábíamọ ni ẹ́. Ó dẹ̀ fẹ́ jèrè àwọn ọmọ tíwọ náà bí. Ó fẹ́ jèrè àwọn ọmọ tó bí. Ó dẹ̀ ń ṣayé àwọn ọmọ ọlọ́mọ báyìí. Dúpẹ́ Onítìrí tó bá bí ìgbà ọmọ gbogbo wọn ló máa fi lé gbogbo wọn. Torí pé ẹnu ń gbé mi. Tí n bá sọ̀rọ̀ ẹnu mi jáde sí ẹ. Dúpẹ́ n tó ń ṣe yìí, ó máa jẹ̀yà ẹ̀. Àwọn ọmọdé ọmọ ẹ máa jẹ̀yà ẹ̀. N tó ń ṣe yìí tó torí owó tó gbà, tó torí owó táwọn Fúlàní Kabas tí wọ́n àbíṣòro fáàmù ni. Tó ń papọ̀dà aka ẹkú nuisance ni. Nuisance. Àwọn mọ̀ pé nuisance ni ẹ́ torí ẹ̀ la ṣe dákẹ́. Ọmọ ojú ọ̀rọ̀ lárí tí ń jẹ epo tó ń jọbẹ̀ tó ń já kwáyà ní ẹ̀. We know ṣẹ́yìn wọn ní. Jẹjọ́ mọ́. Kò sẹ́ni tí ò mọ̀ pé ọmọ ojú ọ̀rọ̀ lárí ni ẹ́. Ṣèbáláṣẹ́wó ni ẹ́. Ẹ̀yìn Abíọ́lá. Dúpẹ́ Onítìrí wà ní àwọn tí Abíọ́lá máa ń lò. Nígbà ayé Abíọ́lá, nígbà ayé bàbá wa MKO. Àwa mọ̀ pé o kì í ṣe ìyàwó Abíọ́lá. Àlè spam bag lásán ni ẹ́. Àpòtọ̀ lásán ni ẹ́. Torí tó bá jẹ́ ìyàwó Abíọ́lá, o ní máa wá ọmọ àlè báyìí. O fẹ́ máa mú àwọn ẹbí Abíọ́lá, o fẹ́ máa mú wọn gbọ́rọ̀. Ẹ̀yin ẹbí Abíọ́lá, a ti fi ọ̀pọ̀lọpọ̀ gbà fi kìlọ̀ fún yín pé kẹ́ sọ̀rọ̀ síta. Ìdí tí mi ṣe ní sọ̀rọ̀ sẹ́yìn Abíọ́lá ní pé lẹ́bìjọ́ mẹ́ta àkáàkì ẹ̀. That is why tí màá ṣe dákẹ́, tí mi ṣe ní lọ sí sáìdì yín. Ẹ̀yin ẹbí Onítìrí, tẹ́ ẹ bá fẹ́ jẹ́ k'Ọlọ́run ń da ìran yín rú, tẹ́ ẹ bá fẹ́ jẹ́ k'Ọlọ́run ń pa ìran yín rẹ́ nílẹ̀ Yorùbá, ẹ stop ọmọ yín. Everything is not money. Everything is not money. Tẹ́ ẹ bá fẹ́ jẹ́ kí Ọlọ́run mú ìran yín, ṣé kò tó bẹ́ẹ̀ ni? Tó bẹ́ẹ̀. Ìrìn àjò tá à ń rìn. Kí ló wá ti dùn? Ìrìn àjò tó jẹ́ wípé mo fi títóbi Ọlọ́run alààyè fi búra fún gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí káàkiri àgbáláyé. 2022 làbá ti gba òmìnira ilẹ̀ Yorùbá. Confirmation nǹkan tí mo sọ yìí wà. Torí pé Dúpẹ́ Onítìrí jẹ́ olórí burúkú obìnrin. Ó jẹ́ ìbànújẹ́ obìnrin tí wọ́n gbọ́dọ̀ máa fi ṣàdúrà fóbìnrin. Ìwà tí Dúpẹ́ Onítìrí wù yìí, ó jẹ́ kí obìnrin gan rún sọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn. Wọ́n máa ń sọ pé obìnrin ò ṣe ṣàwo lójú ẹ̀, awo ò ṣe fi hàn obìnrin. Nígbà tí Dúpẹ́ Onítìrí, àwọn ìyá wa kan wà tó jẹ́yàn dáadáa ni wọ́n. Dúpẹ́ Onítìrí ló fẹ́ jẹ́ kó máa rí obìnrin bí ẹni tí wọ́n gbọ́dọ̀ máa fún ní chance. Tẹ́ bá rántí nígbà tí olórí burúkú ọmọbìnrin yìí dé tó pera ìní Dúpẹ́ Onítìrí, ó parọ́ fún wa kó òun ní information. Ó lọ́kọ̀ òun ti mú òun káàkiri, òun mọ àwọn èèyàn. Ó ní òun dey play. Ó ní up Nigeria, Eunice Gbàdámọ́sí, ọmọọṣẹ́
ọmọ sẹ́ríkì gọ̀gàn tí wọ́n lékùn ní gọ̀gàn. Ṣé ẹ̀ mọ̀ Ilé ìṣe Yorùbá náà. àìhẹ́nà ṣé ẹ̀ mọ̀ ni òun ni wọ́n lé bàbá ẹ̀ kúrò ní gọ̀gàn sẹ́ríkì sáàlì káwọn ọmọ sáàlì ní ọ̀pọ̀ gan ọ ní àkáǹtì tó pọ̀ so àwọn bàbá ẹ̀ náà ló gbéṣẹ́ fún Dúpẹ́ Onítìrì sóhun tó tọ́ lórí. Dúpẹ́ Onítìrì ó parọ́ fún wa nígbà yẹn a fẹ́ ṣe petition ó ní a fẹ́ ṣe petition fún referendum àti ṣe process ó ní ọkọ̀ òun Abíọ́lá kìnnìkan bàbá wa Professor Banji Akíntóyè wọ́n jẹ́ olórí tó máa ń listen sí èèyàn on the listening ear. Ẹ̀yin náà mọ̀ náà kò sí ẹni tí bàbá máa ń fọ̀rọ̀ ẹ̀ ṣeré kò sí béèyàn ṣe ìgbéré tó. Bàbá mú àdé àwà bàbá gbọ́. Bàbá máa gbọ́ wọ́n á gbé yẹ̀wò. Nígbà tó dẹ̀ sọ nígbà tó ọkọ sọ ń gbà yẹn bàbá sọ pé kó sì ṣe sùúrù ọ̀pọ̀lọpọ̀ nígbà ṣé torí jóbìnrin ṣé torí obìnrin ni ṣé torí kìnìkan ni wẹ́ bàbá dẹ̀ give a try tí wọ́n give Dúpẹ́ Onítìrì níjọ́ kìíní àná òun ló bí gbogbo orí burúkú tí ó ń ṣẹlẹ̀ yìí. Ó ní ká lọ sign 5 million petition at the end of the day ó ń sọ fún wa pé òun fi test wa bóyá àti rẹ́ǹtì náà iná kan kọ̀ sí Yorùbá nation ní mí mo wà nínú àwọn tó jẹ́ pé tí nǹkan kan bá fẹ́ ṣẹlẹ̀ tàbí tó bá ṣẹlẹ̀ mo wà nínú àwọn tó máa ń gbọ́. Mo dẹ̀ láǹfààní láti gbọ́ sọ́rọ̀ tí Dúpẹ́ Onítìrì sọnù méjì yẹn confam. Ó ní òun fi wò bóyá ti rẹ́dì. Ẹ wo attitude yẹn look at that act. Tó bá jẹ́ China ní Dúpẹ́ Onítìrì ti ṣerú ẹ̀ wọ́n á ní kọ́ lọ fẹ̀yìn ẹ̀ tí àgbá níta. Wọ́n tẹ̀ gbé ló dáhùn rẹ̀. Tó bá jẹ́ China ní bọ̀tà wa ọmọ Yorùbá ọmọlúwàbí ni wá kì í dàlúrú kì í hùwà jàgídíjàgan ló fà á fi dákẹ́. Ó ṣe gbogbo eléyìí ó parọ́ lẹ́yìn petition àtìgbà tó ti. You will be prospered by the information you are giving us. Amen. Àmín. Ẹ ṣé bàbá mi Ayẹni Ibrahim ẹ ṣé àdúpẹ́ gan ni Masbi TV Ibiyemi Family TV Comrade Ibiyemi. So now ẹ wo àwọn system tí Dúpẹ́ Onítìrì lò láti ìgbà tí petition yẹn gbogbo yín lẹ mọ ìyà tí mo jẹ nígbà petition. Mo fọ́ọ̀mù 10 people 10 man committee mo yan àwọn 10 mo wá pé èèyàn mẹ́sàn-án sí wọn lẹ́yìn ó jẹ́ 100 pẹ̀lú èmi ó jẹ́ 101. Àwa lọ káàkiri alongside petition from one state to another. Onítìrì Dúpẹ́ Onítìrì ń ṣe àwọn olóṣèlú kan wọ́n ń pa ọ̀nà wọ́n ń pa ẹ̀ àbí kí ló dé tí wọn ò lè pè ní wanted. Wọ́n ti wanted yẹ bàbá mi Adébáyọ̀ Táíwò wọ́n ti wanted Dúpẹ́ Onítìrì wọ́n ti fi sí watch list tó bá fèèyàn sí watch list tó wọ́n wà ní it's just like wanted yes so wọ́n wà tẹ bá anybody tó bá wà rí Dúpẹ́ Onítìrì kẹ report sí any nearest DSS office tàbí police tàbí any nearest police station. Dúpẹ́ Onítìrì wá parọ́ fún wa after that ṣe 5 million petition mọ̀ ìyà tí gbogbo ilẹ̀ Yorùbá jẹ́ kí 5 million petition tó pé ó wá náà ń ṣàwàdà ní bóun fẹ́ wò ó bóyá lóòótọ́ láti serious. Àtìgbà yẹn lèmi ti padà lẹ́yìn ìgbà yẹn la àwọn èèyàn wá interview ẹ̀ lọ́gbẹ̀lọ́gbọ̀ èmi mo fẹ́ lè sọ pé mi nìkan ni mídíà tí mi interview Dúpẹ́ Onítìrì. Nínú àwọn mídíà tó ń hot nígbà yẹn mo fẹ́ lè sọ pé mi nìkan ni mi interview ẹ̀ ajé tí spirit mi ò bá ṣe pẹ̀lú èèyàn kò ṣe pẹ̀lú ènìyàn. Nígbà yẹn up to now mo ní capacity àti interview Dúpẹ́ Onítìrì. Kódà ẹbí Kásmọ̀ tí Kásmọ̀ bá sì lè rántí mo sọ fún Kásmọ̀ pé ó máa yìí nígbà yẹn gan kò tó jẹ́ kí ṣé wà yọ o. Mo sọ tó bá dàbí wọn tí Kásmọ̀ bá wo show kí wọ́n testify tó bá sì rántí mo ní wọ́n máa tó gbìyànjú kọ́ lọ interview yìí pé ó máa yìí bí ká ṣọ́ra fún un. Ẹ̀yin tẹ́ bá ti wò mí tipẹ́tipẹ́ járọ̀ mi
ó ní ṣòkan tí èdára ṣe tí wọ́n fi táàpù wúmà yìí títẹ́ ní ọmọ olóògbé àti ṣó yẹ kó rí bẹ́ẹ̀ tí wọ́n bá èdára jà tí wọ́n pè mí ní mo jáde tẹ́kùn mo gba àti fún Dúpẹ́ Onítìrì àtìgbà yẹn ni Dúpẹ́ Onítìrì ti ń tájẹ́ẹ̀tì pé láti lè fà mí mọ́ra wọ́n fowó bẹ́ẹ̀ni wọ́n fi gbogbo ẹ̀bẹ̀ mi orí afẹ́fẹ́ ni mo ti ń sọ yìí kó ní mò ń parọ́. Now after tẹ ṣe ogbórí burúkú yẹn ẹ wá ní káwọn ọlọ́run wá ṣe occupation kọ́ lọ sí governor office kọ́ lọ sí local government kí wọ́n lọ máa take over kọ́ máa hijack government property. Ẹ ṣe yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń ṣẹ̀wọ̀n kìíní yẹn up till now àìmọye ni tí wọ́n mú tí wọ́n mọ̀ pé wọ́n mú ṣèbáwọn tó lórúkọ láàrin wa tó popular tó máa ń bá wa jáde àwọn ló máa mú tẹ máa gbọ́pọ́ múyàn kọ́lọ́ má jà rí wẹ̀ irú àwọn sì tó bá mú ọ̀tá wa gbogbo social media máa laná ni ṣùgbọ́n àwọn kọ́ wà jẹ́ pé tó bá mú kéèyàn ọkàn ò ní gbọ́ gbogbo ní ẹ̀ tí ń jẹ́ tọ́ lọ́hùn kọ̀ọ̀kan nírí wa mú ayé ò ní gbé ọjà kílẹ̀ nìyí kọ̀ Mr. Abiodun ayé ò ní gbé ọjà ọ̀tá mi rí ọmú àṣẹwà Abiodun àṣẹwà ayé ò ní rí wa mú lágbára Ọlọ́run. So ẹ wá wò ẹ wá dúkùn nǹkan tí màá tí olórí burúkú màá ti ṣe ó ní kọ́ lọ occupy ó tún ṣèkọ́ náà tí ó pè ní segregation ìtẹ̀ ló pè náà. Segregation. Ó kí ni ẹ pọ̀ gan tó ṣe. Occupation. Ó pọ̀ gan. Menstruation. Gbogbo nǹkan tó dẹ̀ ṣe yìí kò sí tí ó ní àṣeyọrí ẹyọ kan ṣoṣo níbẹ̀. Irọ́ la bá ń dùgbò ẹ. Ó mú lẹ́tà lọ fún àwọn kìíní. Lẹ́tà la find out pé géèmù ni gbogbo ẹ̀. Occupation yìí kíbẹ̀ yẹn ni àṣírí ẹ̀ ti tú sí gbogbo ayé. Tó sọ fáwọn èèyàn pé títí pé United Nations wọ́n fi kámẹ́rà wò wọ́n ní satellite wọ́n bá kó àwọn ọmọ ọlọ́mọ nígbà yẹn gan ṣó yẹ kó níbẹ̀ gan ojú ṣó yẹ kó níbẹ̀ ò tí ì là petition wa tí Dúpẹ́ Onítìrì gbé lọ nìkan tún ti jáde láti wá já wà lólè petition mìíràn kò lè ṣẹlẹ̀ ẹjọ́ tẹ anybody bá ti gbé petition wá báyìí ẹjọ́ inbox mi sí nọ́mbà mi tó lọ lábẹ́ yìí kẹsẹ́ ní petition yẹn sí mi kẹsẹ́ ní orúkọ ẹni yẹn sí mi ẹ ṣe now ó ṣe gbogbo nǹkan yẹn kò ṣàṣeyọrí kankan ó tún parọ́ fáwọn ọ̀dọ́ ó dẹ̀ ní kinní kan lọ́wọ́ ó mọ̀ pé cash genius ni àwọn ọ̀dọ́ tó bá tí wọ́n fẹ́ ṣe ẹ̀ǹtì àdọ́gbọ́n gbé orúkọ ọ̀dọ́ síwájú bí ipò òun nífẹ̀ẹ́ àwọn ọ̀dọ́ káwọn ọ̀dọ́ tó rí wọn ọdún ògùn gbogbo àwa ọ̀dọ́ ti padà lẹ́yìn ẹ̀ kò sí ọ̀dọ́ kankan mọ́lẹ̀ ìlú Bẹ̀rẹ̀tì. Yes àwọn tí wọ́n lọ ń ṣe òṣèlú ibi Florence àdáyà ń kó àwọn ọlọ́kùn lẹ́yìn ẹ̀mí sí ẹwà dúró tí Dúpẹ́ Onítìrì ṣe nígbà yẹn occupation wọ́n mú àwọn èèyàn lẹ́wọ̀n wọ́n ṣe gbogbo ẹ túbọ̀ tí a ti ta múlùdú ẹ̀fẹ̀ Dúpẹ́ Onítìrì yóò máa yọjú abẹ́ ti gbàgbé ọ̀rọ̀ amúlùdú ẹ mọ èèyàn tí a gbọ́ kó kú sínú sẹ́ẹ̀lì abẹ́yìn ò rí gbọ́ káwọn èèyàn kú sínú sẹ́ẹ̀lì for real wọ́n kú sínú sẹ́ẹ̀lì ká gbọ́ pé wọ́n kú sínú sẹ́ẹ̀lì pẹ̀lú yẹn Dúpẹ́ Onítìrì yẹn tún wá padà wá báyìí ó tún wá ní kẹtù níṣó kẹ́yìn ìṣó fámílì àwọn ẹni yẹn ni wọ́n lọ gbà wọ́n lẹ́ẹ̀dì prison Ọlọ́run bá wọn yanjú yẹn Dúpẹ́ Onítìrì tún wá convince àwọn èèyàn ìgéèrè ó tún ní kọ́ lọ hijack Ọ̀yọ́ state governor's office mọ èèyàn tí wọ́n kó báyìí ọkọ̀ àjọ ìkéṣì wọn fọ́mọ pẹ̀tà pé kàtẹ̀ tó gbọ́ kọ̀ọ̀kan lẹ́nu yín ẹ kọ́kọ́ lọ wà ní prison fún oṣù 4 gbáko ṣé wọ́n wá jẹ̀bi rẹ̀ ọjọ́ kan nínú ọgbà ẹ̀wọ̀n ó dàbí ọdún kan níta ni Ọlọ́run jẹ́ ká ṣẹ̀wọ̀n ẹ̀yin tẹ́ ń wò mí kẹ́ẹ̀ni rẹ́wọ̀n yìí kẹ́yìn tẹ́ ń wò mí sí dáadáa lágbára Ọlọ́run kẹ́ẹ̀ni gbogbo ẹ̀wọ̀n àwa náà ní gbogbo nǹkan burúkú lọ́gbà ẹ̀wọ̀n àwọn tó wà bẹ́ẹ̀ lórí òdodo Ọlọ́run bá wa tú wọn sílẹ̀ àwọn ọmọ ọlọ́mọ ti wà lọ́gbà ẹ̀wọ̀n báyìí
àìtí ìyanjú ìyẹn nílẹ̀ o tún ti ń plan láti lọ àkáàkì gọ́vnà Ṣèyí Mákindé. Mo sì máa play voice note yẹn fún yín. Ẹ jẹ́ àkọ́kọ́ gbọ́ nǹkan tí ọmọ yìí àbí kí a tẹ̀ ọkọ́ dé ẹ̀ka ìpolówó ọjà ni so that tí a bá pọ̀ ti dé kí a fèsì ọ̀rọ̀. Bitter tea ẹkùn tí ń wọ̀yá àjà pẹ̀lú àwọn kíndìnrín tó ní stone nínú ìyẹn kidney stone yóò mẹ́ẹ̀tì ẹ̀ tẹ́sí ìyádànù nínú àgọ́ ara yín. Òun kan náà ló ṣiṣẹ́ fún liver ìyẹn àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a sì tún máa ṣiṣẹ́ fún ààtì ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa. Láàólá bitter tea ló tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga ìyẹn high blood pressure. Bákan náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ìṣòro ìsétọ̀ tí a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá òun ni Láàólá Aba bitter tea yóò bá wà yá àjà ìṣòro ara ríro ńkọ́. Láàólá bitter tea òun ni kẹ́ ẹ gbẹlura láti wá rí egbòogi Láàólá bitter tea rà àbí tẹ́ ẹ bá fẹ́ mọ ibi tí wọ́n tẹ̀dó sí ẹ mẹ́sẹ̀gì wọn lórí àwọn WhatsApp numbers yìí +447-4245-27137 àbí àwọn Nigeria numbers yìí 08033194355 tàbí 08026265000. Kò bára rí ẹ̀rí inú ẹ̀jẹ̀ ti kàn jẹ̀gbọ̀n lọ́wọ́ Láàólá bitter tea gbẹlura kò rí yàtọ̀ bẹ̀. Láàólá bitter tea ó jẹ́ egbògi tó dára gan ni. Ìwọ tó bá níyàwó nílé tó yẹ pé ìyàwó ẹ tó bá gun orí ẹ̀ wá ní ìṣẹ́jú máa ń ṣe tú àti dàpọ̀ owó ẹ̀ lẹ́kọ̀ọ́ burúkú ni. Wá béèrè lọ́wọ́ mi nípa ẹ̀ kọ́kọ́ bàbá ṣe ìwọ tí ọmọkùnrin ẹ bá kéré tó bá lè kọ́lẹ̀ gbogbo kó kọ́lẹ̀ kí àwọn ẹ̀ máa wò kó òun lè rí wẹ́ mọ́ ń ta. Láàólá bitter tea ni o má gbọ́ o kò nídà tí lo drug kí o tó pẹ́ lórí obìnrin. Láàólá bitter tea tẹ bá fẹ́ àdùdùn tẹ bá fẹ́ pẹ́ lórí ẹ̀ tẹ bá fẹ́ kidney problem heart problem diabetes anything ẹ pè Láàólá bitter tea tasted and confirmed. Gbogbo àwọn tó ń pè wá kí ni wọ́n ṣe wọ́n dúpẹ́ ni. Now mo fẹ́ play voice note yẹn fún yín. Ẹ jọ̀ọ́ mo fi Ọlọ́run ọba bẹ̀ ẹ bá mi share fídíò ìfún gọ́vnà Ṣèyí Mákindé. Ẹ bá wa bẹ̀ wọ́n kí wọ́n share. Ẹ bá wa share fún gọ́vnà Ṣèyí Mákindé fún commissioner of police Ọ̀yọ́ state. Kó lọ kàn wọ́n láà kó wọ́n lè rí fọ́mẹ́ta mú wá fún wọn. Bẹ́ẹ̀ni ẹ bá wa fún His Excellency Governor Engineer Ṣèyí Mákindé, kó bá wa fún commissioner of police Ọ̀yọ́ state, kó bá wa fún BPRO Ọ̀yọ́ state, kó bá wa fún commissioner of information fún Ọ̀yọ́ state. Ẹ bá wa fún wọn ní ẹ bá wa share fídíò fún gbogbo àwọn alágbára tó wà lọ́yọ́ state kí wọ́n rí ìgbésẹ̀ tí gbogbo ẹ̀rú tí ìṣe tó fẹ́ gbé. Mo kí wa nínú ìkànnì aláyọ̀ yìí wá dá fún wa kò ní bàjẹ́ fún wa. Ìkànnì ọmọ Yorùbá ni mí mo kí wa. Mo wo inú ìkànnì bá a lé ní 500. Èèyàn kọ̀ọ̀kan nínú wa àbá ni mo mú àwọn. Èèyàn kọ̀ọ̀kan nínú wa kó mú èèyàn mẹ́wàá. Ṣé ẹ gbọ́? Bẹ́ẹ̀ni èèyàn mẹ́wàá kó mú. Kó dẹ̀ gba bọ́ọ̀sì máa gbé wọn débà. Tó bá kù díẹ̀ káàtó ẹ̀kọ́ sí àwọn àdúgbò á dà fún wa ká lọ kí adélé káàbọ̀ gbogbo oríire ire o. Ṣé gbọ́ voice note yẹn? Ṣé ẹ gbọ́ voice note yẹn? Ó ní kéèyàn kọ̀ọ̀kan ó mú èèyàn mẹ́wàá and there are more than 500 nínú group yẹn according to what she just said. Tẹ bá rí adúrú èpè tí olórí burúkú yà tí ò ní jẹun ọmọ yìí, tẹ bá rí adúrú èpè tó ń ṣe fún wa tó ṣe fún Chief Sunday tí mo gbọ́dọ̀ fi ọdún yìí. Ẹ bá gbọ́ ọ̀gá tí bá play audio tí Àjàkáyé fi ń ṣépè fúnra àtàwọn ọmọ ẹ̀. Ó ní Chief Sunday Igboho ló ń pè àwọn èèyàn pé kọ́ máa lọ sí Ìbàdàn kọ́ máa lọ pàdé Adélé. Ẹja play díẹ̀ ló fẹ́ sí òṣèlú. Ẹja play díẹ̀. Torí dábàá play kàn ní mọ tá à ń sọ pé ẹ máa gbọ́. Àti bóyá jẹun àti gbé Adélé wa àti kúra fún Adélé wa wọlé.
wọlé adélé ti olórí wọlé. búkú láyé náà ni o ṣòfò ó dára. bá wù ní kẹ́ẹ̀gbẹ́. Àjàkálẹ̀ ọ̀hún níjọ́ rẹ̀ o. ó bá wù ní kẹ́ẹ̀gbẹ́ gbogbo ọmọ Yorùbá káàkiri ìròyìn ti kàn wá létí wípé àwọn ọba rédẹ̀dì ló ń pè ní ọkiri. ìmọ̀lẹ̀ ló máa pa ẹ̀ ọba rédẹ̀dì. ó ṣe ṣe nígbà ìgbà ọ̀pá ìní tó ń pè ní ọkiri wá sí bàbá rẹ̀. bí mo ṣe fẹ́ máa pè ọ́ nígbà ìbò tó máa ń ṣe fún àwọn bàbá wa ẹ máa bá wa dá padà fún wọn ní comment section. ìjọba máa jáde ìmọ̀lẹ̀ ló máa pa ẹ̀ o ìmọ̀lẹ̀ ló máa pa ti wọ́ o àtàwọn tó wọ́n tẹ̀lé ẹ pè ní ọkiri olórí burúkú àníkẹ́ pé ayé ẹ máa parẹ́ o ayé ẹ máa parẹ́ ayé ẹ máa parẹ́ ayé ẹ máa parẹ́ wọn kì í ṣe bẹ́ẹ̀ ó máa bá ẹ̀yà ìmọ̀lẹ̀ máa parẹ́ o àníkẹ́ pé wọ́n tó pé ayé ayọ́lẹ̀ ìròyìn fi kàn mí ìpè ẹgbẹ́ ìyàn kiri tí ó bá jẹ́ pé lóòótọ́ ni ìyá ń jẹ ọmọ Yorùbá tí ìpọ̀lípọ̀ bá ya ní kẹ́pẹ́ bí Akíntóyè sọ fún ẹ sí kékeré lọ ní sùúrù pé Tinubu á ṣe dáadáa tó kú sẹ́ni tó sún ẹ sí tó o dẹ̀ mọ̀ pé Tinubu lọ́lọ́rí burúkú Akíntóyè ayé àjà olórí burúkú ẹni pé ṣàpàdé ẹ̀ lọ wọ́n máa fọwọ́ ẹ̀ pé ọgbọ́n ọmọ ẹ̀ ló máa kó ọmọ ẹ̀ pátá ọgbọ́n ẹ̀ ló máa gbọ́mọ sí ó máa fọ ẹ̀ sí ó máa fi ewu orí ẹ̀ ó máa fi ṣọ̀kọ́ ọmọ. tó ń sọ fún ìpọ̀lípọ̀ gbá yín nínú mítìn ẹ má jẹ́ kí n play ọdún yẹn tán tó torí ọdún yẹn ara mi ò gbà mọ́ káwọn èpè tó ń ṣẹ́ fún àwọn ọmọ ẹ̀yẹn ti pọ̀ kéèyàn máa sọ pé òun ò ní jèrè ọmọ tó ń bí kéèyàn máa sọ pé mọ́tò ló máa pa gbogbo ọmọ tó ń bí lójú òun. àdìbí tó lè dá kábíyàmọ́ fọmọ sẹ́kùn. kábíyàmọ́ náà ṣábíyàmọ́ làwọn yẹn ní ayé tó ráyè onígbàlá ni wọ́n pọ̀ bẹ́ẹ̀ tó bá ti mú ojú ọ̀dùn wọn tó bá wọn tẹ bá gbọ́ wọn ò gbọ́ pàà. ṣé wọ́n yẹn bá dára tẹ́lẹ̀ ṣé wọ́n yẹn bá dára ká tẹ́lẹ̀. ṣé àwọn onígbàlá báyìí ló jẹ ká máa tẹ̀lé. ẹ tẹ ká máa tẹ̀lé ẹ̀yin tẹ́ tẹ̀lé wọn ẹ dára yín. tó ṣe rí àwọn èèyàn gidi òsì lẹ́yìn wọn mọ́ àwọn onígbàlá sẹ́mọ̀ pé ẹni tó bá ti wà addicted mọ́ drug kò yí sáà ti filẹ̀ ẹ dẹ̀ mọ̀ ẹni tó bá mu drug ilé ayé mi ló wà Dúpẹ́ Onítìrí onídírọ̀gì òun tó sọ̀rọ̀ tó ní gbogbo àwọn sẹ́ẹ̀ tí wọ́n yẹn tó bá ti mú gbáná wọn tán wọn òun kódà kó má jẹ kó má ṣe ẹni tì wọ́n sàmà constitute nuisance kẹlọ owó anybody tó bá mu drug kẹlọ wo lifestyle wọn wà lọ màmá. ẹ wo Dúpẹ́ Onítìrí níjọ tí ṣìfọ́nì tí tó dùnú ẹ̀ nù ṣé kó ìkìlọ̀ ìtàgbà àbí ìjìnlẹ̀ náà ni tí ó mọ̀ pọ̀tọ̀ kámẹ́rà tó dàbí wèrè kábíyèsí lè Ọlọ́run ṣe mo dúpẹ́ kẹ̀yàn bí a máa yẹ Dúpẹ́ ti yín níjọta rí leak fídíò Dúpẹ́ Onítìrí gbogbo ó dàbí ìgbà tó bá gbé wèrè tó bá gbèsè gbẹ̀mọ̀ bí kéèyàn ti ya wèrè for the past 70 years tẹ̀ mọ́ bí ogun ẹ̀ ṣe máa rí èmi tiẹ̀ sọ pé bí àyà mi ò lówó lọ́wọ́ kódà mo tún Dúpẹ́ tèmi. Dúpẹ́ tí sí ọ̀la yẹn. Kéèyàn máa tẹ̀lé irú àwọn wèrè mi tí wàá ṣe ṣòfin yìí o mo kàn fẹ́ lè call attention His Excellency Governor Olúṣèyí Mákindé tí wọ́n mọ̀ pé àwọn kan tún ti ń bọ̀ kọ́ gbáradì this time around ẹ má mú wọn lẹ́mọ̀ shoot aside gẹ́gẹ́ fi ṣe. Ó yà mí lẹ́nu pé àwọn ọlọ́pàá tí wọ́n kó wá ní ẹ̀tì ẹ̀sánú wọn. Ó tọ̀rọ̀ ní kẹni tó wọ uniform tó gbébọn ní orílẹ̀-èdè tó exist kó wá ọmọlúwàbí ló tá a jẹ́ nínú yẹn. Ara pé gómìnà Ṣèyí Mákindé gbọ́dọ̀ ọmọlúwàbí tó bá jẹ́ gómìnà mi ló máa ọ̀dà ó yá ẹ clear wọn dànù tó bá ti wá nísìn ẹ pa wọ́n ní ìfọ́nà fọ́ṣù ẹ pa wọ́n dáadáa tí gbógun ti ẹ pa wọ́n bí ògùn ti ń pajá ẹ pa wọ́n pakúpa yes ẹni tó bá tún wá lọ nísìn wàhálà ó jẹ̀bi ó jẹ̀bi àwọn kọ́ ọ̀dà kọ́kọ́ lọ́wọ́ ọlọ́ṣẹ̀wọ̀n wọ́n tún wá fẹ́ wá ìgéyìí ó tún wá fẹ́ tẹ̀lé wọn ó jẹ̀bi
So now Governor Ṣèyí Mákindé à ń fi àsìkò ká má sọ̀rọ̀ jù torí pọ́pọ́rọ̀ ò kágbọ̀n à ń fi àsìkò yìí sọ fún gbogbo orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá àti orílẹ̀-èdè Nàìjíríà wípé gbogbo nǹkan tí Dúpẹ́ Onídìrí Onígèje Atúwọ́tàbí Èlùbọ́ gbogbo ohun tó ń ṣe àti ohun tó ń pinnu láti ṣe báyìí wọ́n fẹ́ wá ṣe ìkọlù sí ọ́fíìsì gómìnà yìí náà ti gbọ́ nínú voice note yìí ohun àjàkálẹ̀ àrùn lẹ́ ń gbọ́ yìí àjàkálẹ̀ àrùn làwa máa ń pè tó lálárùn ni ẹni tó bá ti mú gbá náà lárùn ni torí kò lè wà lọ máma ni. So ìwé èèyàn báyìí ó jẹ̀bi lábẹ́ òfin tó bá jẹ́ China ni wọ́n á ti ní kọ́ expatriate ẹ̀ wọ́n á ti kó wọn wálé wọ́n á ti wá fẹ̀yẹ wọn ti àgbà. Ọwọ́ àtàwọn mílíọ̀nù gan ni o. Bẹ́ẹ̀ ni toríjọ́ àwọn ọba ọmọ bó ṣe ń lọ ẹ̀jẹ̀ ẹ̀ máa wà lára wọn. Bẹ́ẹ̀ ni wọ́n pa àpọ̀dà ní obìnrin báwo ni ìbẹ̀rẹ̀ kan ló dé pẹ̀ mọ́. Ó dàbí Kòríà. Ó wà dàbí òwú yàgbọ́n ọmọ wọn. Bẹ́ẹ̀ ni torí ìyá tí àwọn ọmọ ẹ̀ ń ṣe báyìí tí wọ́n dẹ̀ dákẹ́ tí wọ́n lè pariwo pé ìyá ẹ̀ báwọn bá sọ́kò gbọ́ ni o ó tiẹ̀ fún ìyá kan tó ń pè ní ìyá Kogi ìyá ẹ̀ náà jẹ́ kọ́fẹ́ yẹn ti àgbà honestly torí àwọn ìyá ẹ̀ ní Dúpẹ́ Onítìrí ń lò ṣèbá sọ fáwọn èèyàn pé Dúpẹ́ Onítìrí wà Nàìjíríà wọn ò rí ẹ jẹ́ kí n kọ̀ fi fídíò kan wọ̀nyí ìkọ́nà àwọn tí Dúpẹ́ Onítìrí ti bá yé ẹ̀jẹ̀ gẹ́gẹ́ fi hàn. Òmìnira Yorùbá 2022 láti ṣe simulation. Ọmọ ìkéré lọ́wọ́ yẹn rẹ̀. Òmìnira Yorùbá 2022 láti ṣe simulation ìyẹn tó lọ bí year 2022 la ṣe simulation. Ṣùgbọ́n tá a ṣe sáà yẹn tán tí wọ́n náà bá gbé wọ United Nations ṣùgbọ́n yẹn dúró fún bẹ̀rẹ̀ referendum. So àwọn ti process yẹn lọ àwa ò sí níbẹ̀ àwa ò mọ àdẹ̀ríra wa rí orí WhatsApp láti máa ń ṣe meeting Ìgbòrà ládùúgbò mi. Ok, ṣé ibẹ̀ ni níbo lẹ ti máa ń ṣe meeting Ìgbòrà? Anyway láti máa ṣe ìgbà náà lè ṣe ní ọ̀dọ̀ mi. Ok, báwo lẹ ṣe wá gba gbogbo àwọn nǹkan tẹ́ lò? ṣẹ́yìn náà wà lára àwọn tó gbé wọn? Ẹni gbé wọn tó rí mi ò mọ̀ yìí. Wọ́n wá sá fún táwọn ọlọ́pàá fi ń lé yín tó fi di pé wọ́n ń yìn níbọn lẹ́sẹ̀. Ìgbà tí a wà lẹ́nu. Wọ́n tún sọ pé inú igbó kan ni wọ́n ti rí yín. Inú igbó náà ti lọ báyìí mi èmi àti ẹnìkan bẹ̀yìn. Nígbà tí a wà lẹ́nu ibẹ̀ yẹn a ti bẹ̀rẹ̀ sí gbọ́rọ̀ ìbọn láti sàlẹ̀ láti ẹnu géètì lọ́hùn. Irú ìbọn yẹn pọ̀ gan láti gbọ́rọ̀ ìbọn. Ṣàtàwọn ọlọ́pàá tó wà níbi náà tí yìnbọn bá wa ṣe wọ́n dẹ̀ ní ká máa sá lọ. Wọ́n ní ká dúró pé wọn ò lè ṣe wá nìkan kan pé ó ti wà ní ọ̀ndà òfin pé kámẹ́rà wà bẹ́ẹ̀ ó wà lọ́ndà òfin kan táwọn ṣe ó wà ní ọ̀ndà òfin so ká dúró ṣùgbọ́n àti dídúró yẹn láti pé ìbọn yẹn ó ń le láti ń sá lọ. Nǹkan tó sọ fún mi ni pé ìgbà tí mo parí school tí mo dé wà nílé so mo ní nǹkan tí mo lè ṣe wọ́n wá ṣàyìn mo wá ní mo fẹ́ lọ gba form Air Force so mo dẹ̀ ti lọ gbà kí n máa sign sí àwọn ibi tí information yẹn tó need ni so mo wá fi hàn wá ní àyí pé èyí tí mo ní láti ṣe léyìí pé sì sí Yorùbá nation wà tó lè yẹ pé nǹkan tó fẹ́ ṣe fún wa for future purpose ni so mo ní láti fìyẹn lẹ̀ kí n dẹ̀ join so gbogbo wọn promise wa lẹ́nu tí nǹkan tó kàn sọ ni wípé ẹni tó bá ti join wípé entire kílé family ẹ̀ pé wọn ò ní tòṣì kíní kan àwọn máa ètò ọ̀fẹ́ ètò ìlera gbogbo nǹkan tó wọ́n. sẹ́yìn náà ni bí wọ́n ṣe parọ́ fi báyé ọmọ yẹn jẹ́ torí kò sọ́pọ̀ ọmọ ilé ìbọn bẹ́ẹ̀ mọ́ àyàfi táwọn ẹ bá pọ̀ lánàá lọ ẹ wo ni wọ́n ńlá bàǹkà tó pa fún wọn. kò sóhun nìkan ọ̀pọ̀ ẹni tó bá tún ti lọ nísìnyí Gómìnà Ṣèyí Mákindé anybody tó bá tún ti wá ẹ mọ̀ pé àwa táwa bá fẹ́ jáde a máa sọ a fẹ́ jáde a fẹ́ wá ṣe rally normal thing self determination làwa ń follow
àwa ò follow terrorism process. Tá bá fẹ́ jáde kódà ọlọ́pàá máa ń wà pẹ̀lú wa, sójà máa ń dúró tì wá, DSS máa ń wà pẹ̀lú wa, kódà àwọn ọlọ́pàá tún máa ń gbé omi wá fún wa nígbà míì tó máa fún wa lómi fún wa bottle water. Ìjọba tó kọ̀ tá à ń ṣe ìjà wọn wà ní ìjà tá à ń jà ó yàtọ̀ sí àwọn tí wọ́n fẹ́ lọ fa gidi fi jájọba lọ. Nígbà tí mo bẹ̀ àwọn bàbá kan tí wọ́n jẹ́ àgbààgbà nílẹ̀ Yorùbá, mi ní dárúkọ ọmọ káwọn tí ẹ̀yin náà mọ̀ ní they are big people. Mo bi wọ́n pé bàbá nǹkan táwọn ọmọ yìí lọ ṣe ní àpòlù tí wọ́n lọ ṣe ní secretariat yìí, bàbá yẹn jẹ́ kó yé mi pé that is the greatest offence. Pé ó lè di kéèyàn plot kúkú lọ pé ẹni tí ò ṣológun tó jẹ́ pé civilian àlè kó wá kó ìbọn kó wá fẹ́ lọ gbàjọba lọ́wọ́ democratic government on yẹn automatic treason. No, treason tún lè ju treasonable fẹ́ lónìí lọ. Treasonable fẹ́ lónìí tún sì rọ̀ ju treason lọ. Treason ní pé kò sọ̀rọ̀. Treasonable fẹ́ lónìí kò kọ́ sí lè kọ́ fún lẹ́wọ̀n gbé. Ṣùgbọ́n tó bá fún treason kí ni kọ́ lọ yìnbọn pa tàbí kọ́ lọ yẹgi fún tàbí kọ́ ẹlẹ́tì kí wọ́n fi náà ju tẹ́mi àti bọ́lá rẹ̀. Kò sọ̀rọ̀ tí wọ́n lè pa. Bọ́ọ̀lù lọ́fẹ̀ẹ́ yẹn tí àgbà tó rọ̀bọ̀ bò. Tó máa wá da àwọn ọmọ tó ń bá àwọn ìjà fún ilẹ̀ Yorùbá kó wá ẹ̀kẹ́ wá òbí táwọn ọmọ ìparí ìrìn àjò wọn sí. Ọmọ ìkéré ní bẹ́ẹ̀ yẹn. Bóyá lọmọ yẹn ti máa wọ 20 years. Bóyá just like that.